bo má bínú àwọn aṣọ bí aṣọ kaftan àwọn ará àwọn Haúsá kíní yẹn àwọn àfáà ńláńlá yẹn tó dàbolẹ̀ tó ṣe understand Ọlọ́run dáríjì mo ní aṣọ àlùmọ́ngèrè Ọlọ́run dáríjì ẹ bọ́ bínú kì í ṣe aṣọ àlùmọ́ngèrè. Hold on, mo rí comment consent tí mo fẹ́ block. Anyway. Atowa, comment Atowa, Maturi. She understand? Because she owns that Adire hub, she understand. Òun kọ́ ló yẹ kó wá wọ̀ ní ọjọ́ yẹn. Ó yẹ kó òun náà múra pa kó step up. You understand? Ẹ̀yin wo the other Olori tí wọ́n ti ń polongo ẹ̀ pé ó wà láàfin dúdú tó black and shine yìí kí lorúkọ ẹnu ẹ̀ orúkọ wọn pọ̀ so a máa fi kíní wọn jẹ àkàwé she understand Ashley ẹ̀rí nǹkan tí yẹn wọ̀ even though fìlà bíi clam àbí iṣẹ́ kí náà ń pè bí shell clam tó dé sórí ìyẹn kò bá tiẹ̀ kúkú má dé nǹkan kan kó wé gèlè gidi but one way or the other marriage titi wọn I would say it's a yeah Ashley ni mo gbà is a bit below Mariam's engagement and Nikai tó ṣe so ó dà ń pé àpò èèyàn kan gbé jù kan lọ she understand òun ni nǹkan tí òwe marriage yẹn tó sọ fún wa but ẹ jẹ́ ká gbé yẹn ká tó padà sórí yẹn ẹ jẹ́ ká wá wo kí ni queen yẹn gangan kí ló fojú wì tó fi sá pé ó ti wá tó gẹ́ ó ti tó gẹ́ alùbàtà ìdárin ẹni tó bá ń lu bàtà kò tún lè má dárin kọ sí jargons ni ó mọ̀ kọ jargons ni ó mọ̀ kọ. She had to run and now I agree with her wípé ọmọdé ò lè débi ẹ̀rù kẹ́rù má bà ṣé ti rí if tó bá jẹ́ pé by that voice note tí mo máa play mo mọ̀ pé àwọn èèyàn ti gbọ́ but just to analyse that voice note and the person tó ń sọ̀rọ̀ nínú voice note yẹn bó ṣe ń throw direct insult sí Mariam ọmọ Anako ọmọ kí ló ti ń pè wọ́n kí láti pé ọmọ nbo nílùú ẹ̀yìn géèmù dẹ̀ sọ́lẹ̀ kan bó ṣe ń throw direct insult sí woman yẹn then ó wá ń throw indirect even though it's direct o ṣé àwọn pé mo pòwe kan lẹ́ẹ̀kan mo ní àrọ́bà fi báyìí òun lọ bá ń pa kì í ṣe bírú ọba táwa ní nísìn because ọba wa lóòótọ́ mẹ́rin ni Ọlọ́run wí and then wọ́n ní àwọn ọba tí orí ilẹ̀ bí Kogi ó tún ní ìlú kan tó ń pè kì í ṣe Kogi nìkan Ìgbìrà àwọn Ìgbìrà bá mú tó ń bìrà àwọn ni tá a bá pè ní Kogi yẹn àpọ́nlé ni gbogbo ẹ̀ Ìgbìrà ni Ìgbìrà ń jẹ́ ìyẹn wọ́n tà but Ìgbìrà tiẹ̀ fine àwọn Ìgbìrà míì wọ́n fa bíi musu bíi pussycat whisker báyìí ló máa ń wà lẹ́nu wọn bíi ìlànà kò yẹ yín sìn Ìgbìrà tiẹ̀ fine. She understand now kí náà ti ń pè a ní ẹni tó bá rí ọba fín òun lọba máa ń pa now this lady tó ń sọ̀rọ̀ nínú voice note yìí èmi á kọ́ fi style bá sọ pé ó fi indirectly ó fi bú kábíyèsí even though a ti mọ̀ pé kábíyèsí ń jẹ́ àkàndé right now oríkì kábíyèsí ìsàkàndé àbí àkàndé ni kábíyèsí wá ń jẹ́ ó tún larúkọ mọ́ kábíyèsí lórí gbàgà tá ń bí gùdù mọ́ fádà ẹ̀rẹ́ even gan tẹ́ ẹ bá ń ṣeré pa nínú yàrá lórí pápá
ibẹ̀ orúkọ gan ò lè là mọ́ àkọ́bí Oòduà lórí ká máa ṣẹ̀wá sọ pé n tó jù sí gbogbo orí ayé tí gbogbo ayé gbọ́ pé bàbá wọ́n tún ní bàbá ẹ kú ewu ọmọ yín ò tún gbéra wàhálà dé.